Mrs. Beatrice Safiu. I am 62, sir. I'm a mother of 6. I had the case 2010. I went on bail 2015. I was sentenced to condemn. Okay. Yes. What brought you here precisely? It's a case of murder. Okay. Yes, I had a fight with my husband over an issue, over a strange woman whom he pregnanted. The woman gave birth, which I was not aware of. But the last I heard was that there is somebody that she gave birth, that she pregnanted, and she wants to bring the person into my home, which I refused. I said it can never happen. That wherever you have pregnanted that woman, go there and look for a home for her. I cannot take anyone into my home. That was what caused the fight. And in acting in self-defense, he died. But he didn't die on the spot. Because when he was coming through the restroom with a bucket of acid, he wanted to pour on me, but on self-defense, I used my pistol that I used in pounding to hit the bucket, and the whole liquid poured on him. All I was hearing is, Aramio, Aramio, Aramio. He ran into the bedroom, entered into the bathtub, and was flushing his body. I now had the time to pick the key from the divider on top of the theater in the parlor. I opened the door, I ran out of... Akí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbé wa káàkiri àgbáyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa o lágbára Adẹ́dàá. Yorùbá wa ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Ọwọ́ wa báyìí láfi gbàre ayé wa. Àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ láṣẹ Adẹ́dàá. Ẹ káàbọ̀ sórí ètò Òye Ọ̀rọ̀ níbi tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn tó bá jáde nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye, onílàákàyè tẹ́sí bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí a bá ṣe mú wá tẹ́ bá ní dá sí. Níbo la wá ń lọ lórí ètò fún tèmi? Fídíò tí ẹ kọ́kọ́ wò níbẹ̀rẹ̀ ètò yẹn, màá mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wá fún yín. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni wípé arábìnrin tó ń sọ̀rọ̀ yẹn ó ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ ní àtìmọ́lé ní ọgbà ẹ̀wọ̀n tó wà. N tó fa okùnfà tó fi ń káwọ́ pọ̀nyìn rojọ́ ní ilé ẹjọ́ láti ìgbà yìí, òun náà ni wípé wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó ṣekú pa ọkọ rẹ̀. Báwo wá ló ṣe jẹ́? Báwo ló ṣe lọ? Ṣé lóòótọ́ ni wípé òun ló ṣekú pa ọkọ rẹ̀? Àbí bó lọ̀rọ̀ ṣe jẹ́ gan-an? Kí ni ó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ tó fi di wípé ọkọ rẹ̀ jẹ́ Ọlọ́run nípè, ó dágbére fáyé? Ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Wọ́n kàn fẹ́ mú wá kí gbogbo wa ká fi kọ́gbọ́n. Àlàyé obìnrin yẹn ó kọ́bìnrin lọ́gbọ́n, ó sì kọ́ ọkùnrin náà lọ́gbọ́n. Ìdí nìyẹn tó jẹ́ kí n fẹ́ mú wá. Mi ò kí ń sábà múrò ẹ̀ wá lórí ètò, ṣùgbọ́n ẹ̀kọ́ wà ńbẹ̀. Ẹ̀kọ́ wà ńbẹ̀, pàápàá jùlọ àwọn ọkùnrin tá a ti níyàwó ńlé àtàwọn obìnrin náà tó jẹ́ pé a ti wà nílé ọkọ. Ó yẹ ká gbọ́, ó yẹ ká wò ó, ká fi ṣe òdiwọ̀n ayé wa. Ìyẹn báyẹn. Nínú ìròyìn míì, a mú ohun tí àwọn èèyàn ń sọ, ohun tí àwọn èèyàn ń wí nípa bí àwọn gómìnà ní ẹkùn gúúsù lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Southern Governors Forum lórílẹ̀‐èdè Nàìjíríà, bí wọ́n ṣe yan gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún gẹ́gẹ́ bí alága wọn àti àwọn kan míì tó ṣúyọ. Kí làwọn èèyàn wí? Kí ni àwọn èèyàn sọ? A mú wá fún yín tá a bá wọnú ètò lọ. Bákan náà, ohun táwọn èèyàn sọ, táwọn èèyàn ń wí nípa ìgbéyàwó Davido àti ìyàwó rẹ̀ Chioma, eléyìí tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 25 oṣù kẹfà ọdún tá a wà yìí. A mú wá fún yín tá a bá wọ inú òtè lọ. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká jọ gbọ́ ìkéde
àti ìpolówó ọjà yìí. Tá bá wá padà dé, a wá kan lu agbami ètò. Ẹ má tí ì lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Ẹ kú kalẹ̀. Otasansan Media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ẹni. Otasansan Media, ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan, lighting wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media lẹ́gbẹ̀ẹ́ kéde. Ẹ káàbọ̀ padà. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo gbà. Ẹ̀sọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀sọ́ nílé bàbá tó bí mi lọ́mọ nílùú Kábíyèsí ọba Láyélúwà Taofeek Iyọlá Àkàndé Mọ̀rẹ́nigbadé Oyèbádé àkọ́kọ́ Olúkòyí tìlú Ìkòyí Ọ̀ṣun. Kádépẹ́ lórí o, kásẹ̀ kó pẹ́ lẹ́nu, kẹpẹ́ lórí táwọn bàbá ńlá yín. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, ní àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa bí àwọn gómìnà, àgbáríjọpọ̀ àwọn gómìnà ní ẹkùn gúúsù lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Southern Governors Forum, bí wọ́n ṣe yan gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún gẹ́gẹ́ bí alága wọn léyìí tí yóò máa darí ẹgbẹ́ yẹn. Oríṣiríṣi àwọn èèyàn òní wọ́n ti wá ń sọ̀rọ̀, òní wọ́n ti ń fi èrò tí wọ́n hàn lórí ìpàdé tó wáyé ní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ ajé, ọjọ́ ajé Monday, ọjọ́ 24 oṣù kẹfà ọdún tí a wà yìí, èyí tó wáyé ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ẹ jẹ́ ká wo táwọn èèyàn ń sọ. Timothy Ọlálérè, àwọn ní àwọn gómìnà yìí gan ni ọ̀tá mẹ̀kúnnù. Gbogbo owó tí ìjọba àpapọ̀ ń gbé fún wọn láti fi ṣe ìdẹ̀rùn fún ará ìlú ni wọ́n ń kó jẹ. Wọ́n tún kó ti ìjọba ìbílẹ̀ náà mọ́. Aráàlú wá ń pariwo ààrẹ Bọ́lá Tinubu, àwọn gómìnà gan nìkà. Timothy Ọlálérè ni wọ́n sọ yẹn. IK Oyèkànmí Eric, àwọn ní give us regional government or restructuring, empower Àmọ̀tẹ́kùn more. Àmìná Àdùfẹ́, àwọn ní ẹ jíròrò lórí gbogbo ṣọ́ọ̀pù tẹ wó kiri nílùú Abẹ́òkúta. Ẹ pààyàn sáyé ni o, ìbá dára kẹ́ ẹ fòpin sí i torí àìríbi gbà lọ ebi ń pa, àìríbi gbà lọ ebi ń pa wá dé ẹ̀tún wó ṣọ́ọ̀pù wa. Ọpẹ́yẹmí Akíntayọ̀, ẹnìkan ní Ọpẹ́yẹmí Akíntayọ̀, àwọn ní see your own class captain for Ogun State, well done. Ọlágbénga Ọbánlá, àwọn ní clamoring for democracy by Nadeco with Abacha government brought this but no change. More suffering is the order of the day. Hungry everywhere, nothing can be achieved. Only God can revive Nigeria. Ṣìyíṣà Ìṣọ̀lá Ọ̀kanlọ́mọ, wọ́n ní kí ni nǹkan tó mú oúnjẹ wọn ní ilẹ̀ Yorùbá? Kí ni ó yẹ kí àwọn gómìnà ilẹ̀ Yorùbá yìí ṣe gan-an? A fẹ́ gbọ́ lẹ́nu wọn. Òkè o. Anímọ̀sá àwọn ní ètò ààbò ní kókó. Fúlàní darandaran wọ́n ń pa wá nínú oko lójoojúmọ́, ẹ bá wa wá nǹkan ṣe sí o. Joshua Dáre, àwọn ní ohun tó yẹ kí wọ́n jíròrò lé lórí ni bí ètò ààbò yóò ṣe wà ní ilẹ̀ káàró òjìrè àti fún àwọn àgbẹ̀ kí oúnjẹ lè pọ̀ ní ilẹ̀ Yorùbá lọ́pọ̀ yanturu. Sunday Afọlábí, àwọn ní ṣé ìjíròrò ló tún wá mú àǹkó lọ́wọ́
arabi tí nǹkan wà náà nìyẹn, arabi tí owó ń gbà lọ nìyẹn. Sunday Afọlábí àní wọ́n sọ yẹn. Akéwùgbẹ́rú Ajíbọ́lá Adéyẹmí àwọn ní Dàpọ̀ Abíọ́dún should just cover his face in shame. The worst thing that has ever happened to Ogun State is Dàpọ̀ becoming the governor. Okay o. Ẹlòmíì náà sọ̀rọ̀ ń bí o. Wọ́n ní bí gómìnà Abíọ́dún ò tilẹ̀ ṣe iṣẹ́ kankan wọ́n ń gbàlejò ìyẹn náà dáa. George Adétutù àwọn ní Ọlọ́run á kọ́ yín mọ̀ ṣe o. Ẹ sọ̀rọ̀ lórí bí oúnjẹ tó wọ́n gógó bí imí eégún yìí ó ṣe dẹ̀rọ̀. Ẹ má gbàgbé láti fi ẹnu ọ̀rọ̀ jóná lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ebi ń paráàlú, ìyà yìí pọ̀ jù, ẹ ṣàánú wa o. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn ń sọ. Ilé tí a lè mú wá fún yín òun náà ni a ti mú wá fún yín yẹn lórí bí àwọn gómìnà ní ẹkùn gúúsù ìyẹn Southern Governor Forum bí wọ́n ṣe yan gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún gẹ́gẹ́ bí alága wọn ní ọjọ́ Ajé Monday ọjọ́ 24 oṣù kẹfà ọdún tí a wà yìí náà ni a ti mú wá fún yín yẹn. Lórí ọ̀rọ̀ ìgbéyàwó David Adeleke Davido ọmọ bàbá olówó nílùú Ẹdẹ, ìgbéyàwó eléyìí tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 25 oṣù kẹfà ọdún tá a wà yìí nílùú Èkó. Òun náà ni àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lé lórí tí wọ́n sì ń fi ẹ̀hónú wọn hàn lórí rẹ̀. Tẹ́ bá sì gbàgbé tẹ́ bá rántí pé Chioma àti Davido òun ni wọ́n ti jọ wà tipẹ́ gẹ́gẹ́ bí tọkọtaya tí wọ́n sì ti bí ọmọ fúnra wọn. Kódà Ọlọ́run fi ìbejì ta wọ́n lọ́rẹ ní sọ́dún tó lọ ní bẹ́ẹ̀ ni ní ọdún tó lọ Ọlọ́run fi ìbejì ta wọ́n lọ́rẹ làǹtìlanti. Ṣùgbọ́n ohun tí a tún rí òun ni pé Davido ó ní àwọn fẹ́ ṣe túnmigbé pẹ̀lú ìyàwó rẹ̀ ìyẹn Chioma. Kí wá làwọn èèyàn ń sọ, kí ni àwọn èèyàn ń wí lórí ọ̀rọ̀ yẹn? Ọlájùmọ̀kẹ́ Àbẹ̀ní ó ní ṣe bí ẹrí bí ìyàwó ti múra láì síra sílẹ̀ ó fi hàn pé ìhòòhò kọ́ lẹ́wà obìnrin. Ayọ̀ yín ó di ọjọ́ alẹ́ o lórúkọ Jésù. Ọlájùmọ̀kẹ́ ó ní ọkọ̀ yẹn. Ọláwùmí Kejì àwọn ní ẹ kú oríire o, adùn ọ̀kálẹ̀ o. Okay. Afọlábí Táíwò àwọn ní looking good wife and husband. Múráínà Akeem Ọlátúnjí àwọn ní ọkọ tún mi gbé. Túnjí Àjàyí àwọn ní títí di àsìkò yìí mi ò tí ì rí ìwé ìpè síbi àpèjẹ ìyàwó Davido gbà. Ẹ jọ̀wọ́ èló ni wọ́n ń pe àǹkárá wọn. Èwo tó ń bẹ̀ ṣé ìtàn ti ṣàbẹ̀wò ẹnìkan ní Cecilia Abímbọ́lá Arówólò àwọn ní I will never be poor in Jesus name, congratulations Davido. Àlàmú Fúnmi Ayọ̀rìndé àwọn ní congratulations to bàbá and ìyá ìbejì, oríire náà yóò bá yín kalẹ̀ o, èṣù ikú àti àìsàn kò ní yà yín. Àdúrà ò ní wọ́n ṣe àmì o. Yakub ọmọ Ọlátúnbọ̀sún àwọn ní èwo ló dára jù nínú kí Davido fẹ́ gbogbo àwọn ọ̀dọ́mọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin tó bímọ fún un àbí bó ṣe fẹ́ Chioma nìkan? Ìbéèrè yẹn àwọn èèyàn máa dáhùn létà. Táíwò Olóyèdé àwọn ní everything is good o. Okay. Adé òní bàjẹ́ Bọ́lájí Ọlábọ̀dé àwọn ní ẹ kú oríire o. Kú oríire o. Ọládùnmọ́mi Ìbíjọkẹ́ àwọn ní Ọlọ́run jọ̀wọ́ síwèé ìrántí kàn mí, má jẹ́ kí n sìn ọ́ nínú ìṣẹ́ àti òṣì, Olúwa ṣàánú mi. Ṣé aṣọ ẹnìkọ̀ọ̀kan wọn gan ò ní wọ 20 million báyìí? Ọ̀pọ̀ àwọn èèyàn òun náà ni wọ́n ń kí Davido kú oríire àti ìyàwó rẹ̀ Chioma fún ti tómigbé eléyìí tí wọ́n ṣe yìí. Àwọn náà wá sí ládùúrà wípé ọba Elédùmarè Ọlọ́run Elédùmarè yóò fi ìbùkún sí ìbáṣepọ̀ láàrin Davido àti Chioma. Ọ̀tún oore yóò túbọ̀ ṣe fún wọn o lágbára Ọlọ́run.
lágbára Elédùmarè. Akíyín o, ẹ kú oríire náà. Ẹ wá jẹ́ kí n mú fídíò tí ẹ wo díẹ̀ níbẹ̀rẹ̀ ètò yẹn, ẹ jẹ́ kí n mú wá fún yín kẹ́yìn náà kí ẹ wò ó, kí ẹ jẹ́ ká jọ kọ́gbọ́n níbẹ̀, ká fi ṣe òdiwọ̀n ayé wa. This is Beatrice Safiu. I am 62, sir. I'm a mother of 6. I had the case 2010. I went on bail 2015. I was sentenced to condemn. Okay. Yes. What brought you here precisely? It's a case of murder. Okay. Yes, I had a fight with my husband over an issue, over a strange woman whom he impregnated. The woman gave birth, which I was not aware of. But the last I heard was that there is somebody that she gave birth, that she impregnated, and she wants to bring the person into my home, which I refused. I said it can never happen. That wherever you have pregnanted that woman, go there and look for a home for her. I cannot take anyone into my home. That was what caused the fight. And in acting in self-defense, he died. But he didn't die on the spot. Because when he was coming through the restroom with a bucket of acid, he wanted to pour on me, but on self-defense, I used my pistol that I used in pounding to hit the bucket, and the whole liquid poured on him. All I was hearing is, Aramio, Aramio, Aramio. He ran into the bedroom, entered into the bathtub, and was flushing his body. I now had the time to pick the key from the divider on top of the theater in the parlor. I opened the door, I ran out of the gate. I went to the next neighbor in the estate to call my neighbor, which is an evangelist. When the man came into the house, he saw him. He was asking him, Mr. Toyin, what is the problem? He said, it's me, it's me, it's me that caused it, it's me that caused it. That was what he was shouting. Please rush me to the hospital. We took him to Agbara Medical Center. First, they rejected him. They said they don't have equipment for acid patients. We took him to another hospital again at Agbara Medical too. They rejected him. We now have to drive to Badagry General Hospital. We got there, they said there's no ward to place him, that we should take him. They wrote a written note to me. They gave me, I placed it at the back of my trouser, and I still embark on the same journey. They said we should take him to Lagos General Hospital. On our way to the hospital, the car broke down. There was no longer fuel in the car. That was in between Alakija. The car broke down. Yes, he died in the car. On me going to get the fuel before I came back, he has already died in the car. He was dead in the car. So I have to drive him home. If I had known, I would have taken him first to the police station. But I drove home. So my in-laws were the one that called police on me, that they should come and arrest me, that I've killed their son. So that was how I was arrested in 2010. From yes. What time to what time? How many years now? It's 9 years now I've spent in this place, under condemned. I'm very happy. I thank God for His grace upon my life, because I know that it is grace that spoke for me. And God's grace will remain sufficient for me in my life, in the mighty name of Jesus. Your experience? The experience here? Yes, it was quite a tough experience. But I used to tell, because I was a female Jew, I used to tell my... Òun náà ni ẹ̀yin náà ti gbọ́ tí arábìnrin yìí àlàyé tó ṣe ohun tí ó mú di ẹni tó káwọ́ pọ̀nyìn nílé ẹjọ́ láti bí ọdún 5 sí 6 tí ó ti wà ń bẹ̀. Ẹ̀yin náà ti rí ntójú rẹ̀ ti rí. Ẹ jẹ́ ká fi sòdiwọ̀n ayé wa, ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú ìṣẹ̀lẹ̀, torí pé ọgbọ́n báyìí ò ní gbogbo ń kọ́ni. Ibi náà ni a ti máa dánu dúró lórí ètò yìí ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Títí ọ̀la tá tún pàdé lórí ètò. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pin wa o. Ẹ má wá gbàgbé láti bá ní share fídíò yìí, ẹ bá ní pín sórí àwọn social media platform yín, ẹ bá ní pín sórí Facebook, lórí Twitter, lórí X, lórí Instagram, lórí TikTok, lórí Telegram, WhatsApp, Facebook, YouTube àtàwọn social media platform míì tẹ́ bá ń lò lórí fóònù yín. Ẹ bá ní pín o, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Lágbára Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe ń pín, bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀, ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ yẹn ẹ̀ ní fi gbókò ọmọ sí o. Lágbára Adẹ́dàá. Thank you. God bless you.